àjíjú. Nígbà tí wọ́n gbà. لا تخاف ولا تخشى إلا بالله العظيم. ọgbọ́n ìlà sí bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ yín àwọn dà gbogbo yín dà ẹ̀bọ̀ sí wọ́n náà lápá àlàáfíà wọn náà dùkú yìí bàbá wa olóògbé wa bàbá wa àtìwà jíjú àti bàbá wa afáàlàyé àti bàbá wa ìmọ̀ sàrùmí àwọn ni wọ́n kó gbogbo wa láti wá kí láti wá dùkú bàbá wa olóògbé wa. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. wọ́n á fi àwọn bàbá wa fọ́sìr fún gbogbo gàmbàrí Ìlọrin òdílé ti Sheikh Abdulkadir Juma láti fún aládùn àti àjíjú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد عدد كمال الله وكما يليق بكماله adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run akíyàn bàbá wa pé ẹkùn aráfẹ́ràbò ọlọ́kọ̀ bá sàánú ìbáyìí lọ sí wọ́n máa ràn sí ìbáyìí lọ sí ọlọ́dẹ̀bí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run máa fi ilé àbálẹ̀ ó fi lọ́kàn balẹ̀ kí méjèèjì ó pé lọ́dà bí a ṣe rí ládùúgbò kan ọba tí ń gbó tẹ́lẹ̀ tó jẹ́ pé ní ìgbà tí ó fún àdé Muhammad àwọn àjọ kùrẹ́sì wọn àṣàdúrà ọlọ́nkà Muhammad láàdébí rẹ̀ bí a ṣe rí ládùúgbò kan ìfarabalẹ̀ àti ìfọkànbalẹ̀ ẹ̀ńtẹ́ nípa fún bàbá ọba lọ́rin ọlọ́mọ àṣàlùkọ́ ẹ̀ síláhi lè yí lábíkọ̀ kan lè yí láàbí rẹ́ṣẹ́ yí láàbí ẹ̀mọ́rẹ́ ìṣẹ́ àrẹ̀sẹ̀ wọ́n lè yára àbúrò rọ́pà àtàlẹ́yìn alẹ́ni àti àbáhùn mi jó ẹ̀ ọ̀fọ́lá àwọn àgbàlagbà ọlọ́run bá kún kẹ́ wọn bá ṣàlékún ọlá wọn bá ṣàlékún ọlá wọn bá ṣàlékún ìyọ́nú wọn sílẹ̀ ọlọ́kọ̀ọ̀kan ọlọ́run bá fi jíjẹ́ fún wọn. بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. ọlọmọsáàbà apayọdá láti ọ̀dọ̀ àwọn bàbá wa mímọ́tàbà ike yóò wá kí àwọn bàbá kan máa àwọn ọmọ bàbá wa ìmọ̀mọ́ àgbà lọ́pọ̀ kan eléyìí ni ó mú mi láti ní kí wọ́n kálukú sí self introduction àfá Adam ẹ dìde kẹta kọ ara yìí. orúkọ mi alájí Adam ànímọ́mù Fúlàní. Dhul-Qarnayn Al-Bashar. ṣẹ́rí tó tẹ bá fẹ́ dápa ẹ dìde. orúkọ tèmi ni Dhul-Qarnayn Al-Imam. orúkọ tèmi ni Habibullah Al-Imam. èmi ni Muhammad Salih Imam Al-Falla. orúkọ tèmi ni Alhaji Ahmad Al-Imam. orúkọ tèmi ni Abdulsalam Al-Imam. orúkọ tèmi ni Abdulhamid Al-Imam. Round one.
orúkọ tèmi ni Muhammad Mubarak Al-Imam. orúkọ tèmi ni Muhammad Al-Imam. orúkọ tèmi ni Abdulrahman Imam. orúkọ tèmi ni Ibrahim Al-Imam. orúkọ tèmi ni Abdullah Imam Bashir. orúkọ tèmi ni Shuaib Bawa Al-Imam. orúkọ tèmi ni Rahmatullahi Al-Imam. orúkọ tèmi ni Aisha Imam Bashir. orúkọ tèmi ni Fatima Al-Imam. orúkọ tèmi ni Rọ́bì Al-Imam. orúkọ tèmi ni Aminatu Al-Imam. orúkọ tèmi ni Hajar Al-Imam. orúkọ tèmi ni Nafisa Al-Imam. orúkọ tèmi ni Rabia Al-Imam. orúkọ tèmi ni Ajá Balkis Al-Imam. orúkọ tèmi ni Mariam Al-Imam Bashir. orúkọ tèmi ni Sofia Al-Imam Diri. orúkọ tèmi ni Awam Al-Imam Bashir. orúkọ mi ni Imam Awam Al-Imam Diri. orúkọ tèmi ni Hafsa Al-Imam. orúkọ mi ni Halima Al-Imam. orúkọ tèmi ni Khadija Al-Imam. orúkọ tèmi ni Shaadat Al-Imam. orúkọ tèmi ni Zainab Al-Imam. gbogbo wa ká sọ pé ṣé والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. gbogbo àwọn tí wọ́n dákọ̀ ara wọn lọ́kùnrin lóbìnrin àwọn ni ọmọ bíbí inú àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà. bẹ̀rẹ̀ lórí afáwa Sheikh Abdulkadir Masa, bàbá wa Imam Sarumi, afáwa Shafi'i Alayi àti lọ́yà tọ́jú kan náà mọ̀lẹ́bí wọn dádì tánà jẹ́ kan náà mọ̀lẹ́bí wọn àwa la tẹ̀lé wọn wá láti wá dúpẹ́ fún yín púpọ̀ àti láti wá bá yín kẹ́dùn ẹni tó lọ, ẹni tó sì pé wọ́n rántí ìjọ tí bàbá wa mi wá sọ́dọ̀ yín tẹ̀ ń sọ fún mi níjọ́ náà ọlọ́pàá wà tó mọ̀ pé mo fẹ́ràn ìmáàmù púpọ̀, pé mo fẹ́ràn ìmáàmù púpọ̀. Ó dúró tì mí púpọ̀, ó dúró tì mí púpọ̀. Èyí tẹ́ ń sọ fún mi níjọ́ náà nù tèmi náà sì padà jíṣẹ́ rẹ̀ fún wọn ní ìjọ náà. Wọ́n fi òótọ́ wọ́n fi pa yín lò tẹ́gínẹ́sì mọ̀ yín pé olóòótọ́ ni wọ́n. Inú ọ̀rọ̀ wọn táfi sílé tọ́lọ́run lọ gbogbo tí wọ́n bá ń ba yín sọ tẹ́ bá
tẹ bá tán wàhálà ìwòtọ́ lẹ́ ń bá ń bẹ̀ tẹ́yìn ló sì fi pamọ́ fún wọn. Ìgbà tí ilé wa ṣẹlẹ̀ intan sọ ní pé ẹni tí àkọ́kọ́ ẹni tí nǹkan yìí kọ́ ṣe jù òun náà ni àwọn bàbá wa ní ọ̀tábà والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ìdí tó fi rí bẹ́ẹ̀ ẹ gbà yí pé nígbà tí àárín kan tí nǹkan fẹ́ mọ gbóná ẹni tẹ bá wẹ̀yìn báyìí wọ́n mọ̀ balẹ̀ ń rí lẹ́yìn wọn ò yí ṣe rárá. Bàbá náà wá nífẹ̀ẹ́ léyìí débi pé tábà ń bẹ lórí ìjòkó tí kọ́ọ̀lù yìí bá fi dé bá wọn wọn ó dìde lórí àga wọn sì kúnlẹ̀ ni. Tábà ń bẹ ká nínú yàrá náà bá wà tó sùn táwa sì bẹ lọ́dọ̀ wọn tábà ní tí kọ́ọ̀lù bá wọlé tó bá gbẹ̀yìn ni wọn ó dìde kó lórí bẹ́ẹ̀ ni wọ́n sì kúnlẹ̀ ni wọ́n fi dáhùn kọ́ọ̀lù yìí. Ibi tí wọ́n ní total loyalty sí. Ẹ̀yin náà wá fi hàn wáyé pé ẹni tí bá ń dúró tì náà máa ń dúró tì ní. Nígbà tí ọ̀rọ̀ ìgbèjìlá tílẹ̀ ìgbèjìlá fẹ́ di bákan tó fẹ́ ní bákan. Èmi náà mú lẹ́yìn wá síwájú yín táwa kíkò sí gbàmígbàmí tẹ̀sí fi wọ́n lọ́kàn balẹ̀ lọ́nà pé ìmáàmù yóò gbọ́ ọlọ́run yóò níyànjú àwọn olówó amẹ́ wọn á dápọ̀ ń tọ̀ yóò níyànjú. Ẹ wá yanjú ọ̀rọ̀ náà ẹ pé ń tọ̀ lóhùn ò sí lára nì ẹni tó bá ti ń délẹ̀ ìkó wá báyìí ẹ sì yanjú ọ̀rọ̀ náà kìíní ẹ wá kú fínfínfín gbogbo iye tí wọ́n fẹ́ gbà ọlọ́run ní kí wọ́n rí dálẹ̀. Ọwọ́ àbí pé kò sígbà tí ìmọ̀mú òde wọnú lẹ́lẹ́kẹ̀wé gbèjìlá ó ṣòru ó ṣọ̀sán ó ṣàárọ̀ wọ́n máa gbé látẹ̀kú lóru rẹ̀ àwọn àwọn ní lágbà tí ọlọ́lọ́ bá ló lọ́rùn ti dá sí. Gbogbo eléyìí ìtẹ̀sẹ̀ńgbà náà ó tó sùn kan tí bàbá tẹ́fí ń pa àwọn ọmọ aláṣẹ ń lè gbé wípé ọmọ mi sọ Kùránì kalẹ̀ fún yín láti máa dúpẹ́ ipa tí ẹ kó lórí ọjà tó fẹ́ di àwọn ìgbà náà. Bàbá ọlọ́run ní fi yín rárẹ̀ ọlọ́run ní pa yín lẹ́kún mọ́ ọlọ́run onírọ́bù sẹlẹ̀m olọ́ba àlàáfíà ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà yóò máa bá rọ̀jò rẹ̀ fún yín lóògùn ọlọ́run torí pé ẹ̀kọ̀hà tó dá sí bàbá ìmáàmù náà kọ ìhà tó dá sí púpọ̀ ẹ nígbàgbọ́nu àwọn náà nígbàgbọ́nu yín. Ìgbà táwọn ronú pé ìbò láti ṣe jọ́bẹ́jọ láti ṣàdúrà fìdáwò pé bóyá gbangba ilé ọba àbí wọ́n yọ̀dá fún wa ká lọ sí Ègbìgbèlá lọ ṣe ìgbà tá a débì láti wá kiri ni wọ́n ń jíṣẹ́ fún wa yìí pé ẹ ti sọ kalẹ̀ yìí pé ibi tí ìmáàmù ti ń kírun fún gbogbo ayé lọ mọ́sálásí ibẹ̀ nìkan ti lọ jókòó. A mọ rírì tẹ́ ṣe fún wa yìí ọlọ́run kó bá dúpẹ́ fún yín. Ara ń ta àti ìnáwó nára tẹ náà ara ń ta adágún fi dúpẹ́ fún yín ní pé ọlọ́run mọ́sàdíkẹ́ mi yóò kù lórí àlàáfíà ara àti ìdùnnú. Gbogbo gbà tẹ bá lọ síbi tábàárẹ̀ ẹ̀yin náà ní ká tún máa bá bẹ̀. Ẹ̀yin náà ní ká tún máa bá bẹ̀. Gbogbo tí ò kán fà lọ kán fà bọ̀ ẹ̀yin náà ní ká tún máa bá bẹ̀. Ẹ dákun àmì ẹ̀ lẹ púpọ̀. Àwa ń sọ yìí pé jazakumullahu khairan jazaa. جزاكم الله خير الجزاء جزاكم الله
خير الجزاء. الفاتحة. صلاة الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين 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 يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọgbẹ́sẹ̀ tí a gbàgbé kọ́mọ kẹ̀lẹ́kẹ́ tó fi sẹ́nà láwọ̀ lẹ́yìn lọ́sẹ̀ta. nígbà tí DA authentic one Dr. Muri tọba abẹ́nu authentic PA ó ti fi yẹn ọba bàbá wa àgbà tí wà dídú ó ti ṣàdúrà fún ba bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà bàbá àbèjì tọkọ tó bí mẹ́ta òun náà ti fi gbogbo ìkẹ́ ọlọ́run bóyá bí ìbá ṣìkà ọgbọ̀n níye wọn ọgbọ̀n tí ìbá ṣìkà ọgbọ̀n ni wọ́n kò lẹ́kan gerere ọgbọ̀n ni wọ́n ẹ̀ máa tó kù báyìí ẹ̀ bá wa tẹ́wọ́ sórí lòun fún bàbá wo bá lónìí. ọwọ́ kí lè bá mi tẹ́ bàbá tó gbéṣẹ́ ó bìrì ọ̀sọ̀ rí kọlọmọ wa bá àwọn ọmọ rẹ̀ dẹ̀ àmú ọba torí bí wọn bá ṣe yẹ́kayẹ̀ka tí wọ́n gbọ́ra wọn yé ààrẹ níjókòó ẹ̀ máa lọ wájú ọba ìbànújẹ́ ní ọmọ wa jẹ́ bọba pé kò lè yẹn ní níbẹ̀ rí ayé ìmáàmù gbó àjọ ìmáàmù gbà àwọn akùsọ̀wọ̀ ẹ̀yìn tẹ́ bí kẹ́ẹ̀mọ́tù kílẹ̀ ìtú ẹ má bàa yín jọ̀ta kéèkú ogunlọ́kọ́kọ́ ti ṣáájú ìmọ̀ọ́mọ̀ ọ̀gbá nìkú eré líle sí ọjà tó rà bẹ́ẹ̀ bá já yí ọ̀tà mú yín ẹ̀rì bẹ́ẹ̀ bá já yí ọ̀tà ìmáàmù ti gbé nǹkan lọ. kọ́lọ́ ọmọdé àwọlá bàbá wọ́n bá lónìí wọ́n wà gbàgbà nígbà wà yìí àríjó ogún ọlọ́mọ gbé bọ́ba àríjó ogún ọlọ́mọ gbé bọ́ba ìdààmú ọlọ́mọ gbé bọ́ba àkóónì àkóóta ọlọ́mọ gbé bọ́ba ẹ̀sìn lọ́bọ̀ òríyanjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ jọ sẹ́mi adáwò tí ó gbọ́ba tí ó fi ẹgbà mí ń bọ̀ lọ́lọ́run wá ẹgbà bí ọ̀sọ́bọ́mọdé kọ́gbẹ́ran lé òun lọ àwa ló yẹ ká gbé bàbá gbà wá èmi bíra mi léèrè ṣe mo tọ́ bá gbà ní
ìwọ tó ń pèrè lábà tó tó bá gbà ní mẹ́kà ní ti ń bẹ lọ́wọ́ bò sí lọ́wọ́ àbá kan lọ ní káàbà àgó jẹjẹ ní níbẹ̀ wá jẹ́ ọba sì ń bẹ lọ́wọ́ rẹ̀ jáde ọba ní ìwọ náà nì. àmọ́ bò fẹ́ dàgbẹ́ yá kọjú ọ̀dà jẹ ìwọ̀n muhammadu ibu aláṣọ ibu alówó àwọn náà wá pèrè àwa ní nǹkan ibo la wà síbẹ̀ bẹ̀ bùtánù ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ìwọ̀n ló kẹtìlẹ̀ yìí bẹ́ẹ̀ o láti day one tí wọ́n lè pe ọba ríyìn àbá ni wọ́n ń wí ìtọ́tẹ̀lẹ̀ ní sáàkì lórí àwọn kalọba tí wá bẹ̀rẹ̀ wá di ṣéwù. Ọgbà kan ò sí ẹsẹ̀ gbérí gbàgbà ní ọgbà ẹlẹ́ẹ̀kọ̀kànlá wa yìí. Ìdéédé yóò ṣe ẹsẹ̀ gbégbé lọ́dọ̀ ọba. Ọba gbọ́dọ̀ àti bí ẹni tí ọ̀pọ̀. Ọba rí ọ̀ àti bí èrí. Ọmọ àti kúrọ́ ọmọ òun jẹun. Ọmọ àti lu jìbìtì. Ọmọ èjì ń jalè. Àní ẹ̀ má dé wọn. Ọba yẹ òun ò ní wá mọ́. Ọlọ́wọ́ à ń kọ́ bá dé ọlọ́wọ́. Fatia àáké kan. Kùrìsíyù àáké kan. Amánà àáké kan. Àbáwọ̀ àti wà dídú gẹ́gẹ́ bí ìfẹ́ àárín ìdẹ́yìn ẹ̀ṣáájú àwọn màsámi mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìrìn ẹ̀kẹ́ tí ẹlẹ́nu tí wà ní kò díwájú ọlọ́run ẹ̀rù tá mi kú lọ́tà mi lu jìbìtì ẹ̀rù tá mi sọ̀rọ̀ èèyàn méjì wọ́n yọ̀ọ̀dá fún yín ẹ̀yẹ máa ké wọ́n màsámi bọ́ ká ní abẹ́ ọlọ́run nígbà fún ọba lónìí o ló máa dà níyàn. ẹ jẹ́ àṣẹ mẹ́ta mẹ́ta. wàhálà pé kò sí gbogbo àdó àwọn sì wọ́n pọ̀ tó bí ọba sáábí bẹ́ẹ̀ ọlọ́run ní kí sí. àfẹ́yọ̀ kan ṣoṣo wọ́n sáábí baríkà kó o sí baríkà. àwọn gẹ́gẹ́ bí mẹ́kà máa bẹ́ẹ̀ ti tó kalẹ̀ wọ́n ní ká tẹ́ sọ́ọ̀tì Fatiha àwọn ẹni tó sọ́wọ́tìyà Fatiha lè sọ pé ní lẹ́yìn mi kò sí Kùránì ló sì pọ̀ tó Kùránì ló sì pọ̀ tó kò tó ẹ̀rẹ́gbẹ́ láì sí òun sí Fatiha. fún ẹnu rẹ̀ ọ̀gá bọ̀ lọ́wọ́. àbọ̀gá tiẹ̀ náà bẹ̀ lọ́wọ́ àtúbọ̀gá tòun náà bẹ̀ lọ́wọ́ àbọ̀gá tòun náà bẹ̀ lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين aya bíjì ló kù aya bíjì wọn náà ní kò sí yìí ọlọmọsà àwọn abó ti sọ kalẹ̀ gbogbo tẹ tọrọ fún bàbá wa yìí wọn sábà gbọ́ bá gbà bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم أمك بتا آمين آمين بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته
كتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم Còn